See, I'm on a me, the leader, she was true. I'm a fucking baller, alone in me. No man fit talk shit to me. Me, you go collect, oh. Chasing my friends and click. When my days when I'm not with you, babe. Ooh, your love keeps me warm. Unconditional prisoner, number one. Your love give me something I want. You want give me something to feel. You want give me something that's real, so true love. At the end of the day, this is true. True love. Deep in my soul, you're dangerous. How can I trust? Still I want more. True love. Hey, can you be number one? Girl, I love the way you made the thing go round. Now me and you go there as the song go on. Now me and you go there till the sun come up. Inside she control me. She dey tell me, baby boy, say don't you fool me. Hot fuck every day, she dey consume me. Say she want it every day, we making movies. My baby with me. Every day you with me. See every day we dey with me, they with me. My baby they complete me. Àwọn tí wọ́n kù láyé nínú àwọn ọ̀fẹ́ wa, àwọn tí wọ́n kù láyé nínú àwọn òbí wa, àwọn tí wọ́n kù láyé nínú àwọn olùkọ́ wa, àwọn tí wọ́n kù láyé nínú àwọn ọ̀gá wa. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Wala hawla wala quwwata, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Subhanallah. والحمد لله ولا إله إلا الله. الله أكبر الله أكبر الله أكبر. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. والسلام على المرسلين والحمد لله رب العالمين. Ìjókòó yìí àfilé wọn lọ́wọ́ lọ́wọ́ ọba tí ò ní bẹ̀rẹ̀ tí ò láàrin tí ò lópin lọ́mọṣẹ́lẹ̀ wà pẹ̀lú wa. Àbáríkà sí ìjókòó yìí alájà kan ṣọ ọlọ́run. Àwọn alájà àti baálé ẹ̀
Abdulrazak Ọláṣílé àti Kifayat ìyàwó ẹ̀ ọlọ́dàkùnjọ àní wọn májèlú dàrú ọmọ ṣe lórí ọlọ́ba àfibaríkà sí àwọn náà ṣerú ẹ̀ fọ́mọ ọmọ ọdún níbẹ̀ kó ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣe ń bọ̀ ní ààyè yìí ọlọ́ba aṣọ níbi nírọ̀rùn oníkàlùkù bá tún kó bí náà tó kálukú bá padà sáàyè ọlọ́ṣọ́ oníkàlùkù wọ́n dáàyè ọlọ́bìsirẹ̀ fàtíà. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ọlọ́dúnrún mọ́ ọlọ́run jẹ́ kí a rí pẹ́sà ọlọ́run má fi ilé ṣe àṣewọ́n fún wala la ilaha illallah wala muhammadu rasulullah sallallahu alaihi wasallam la hawla wala quwwata illa subhanaka ya mana mimale subhanaka ya ana subhanaka ẹ kọ́kọ́ kí àwọn bàbá àti ìyá yín ẹ kí wọn ẹ ṣàdúrà fún wọn ẹ ṣàdúrà fún àwọn ọmọ yín ẹ ṣàdúrà fún wọn yáyáyá abẹ́ àdúrà ṣe àmín tẹ ẹ bá ti fẹ́ rìn tì ní kí n bá ń ṣàdúrà fún wọn ẹ sanwó àmín 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 òbí ló bá má mi wá kó bá mi ṣàmì fún wọn àmín 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 la hawla wala quwwata illa billahi aliyyil azim. Ọlọ́dún àtẹ̀ṣe fún wọn ọlọ́run ojú ṣe fún wọn ẹ dìde kẹ ẹ máa yẹ yín tọ́wọ́ bá ti máa yẹ ọ̀sán máa ń lò. ọlọ́run ti jáwáyà. la ilaha illallah. tọ́wọ́ máa yẹ rẹ. díje ọmọ bẹ́ẹ̀ ẹ̀rí mi ẹ̀rí náà ni díje pọ́ọ̀ṣì ẹlẹ́dún kò sáyé rẹ. ibi tó bá yẹ kó ìgbòho sí ni ìgbòho sí o. ó máa ti jókòó ká. ẹ sáfù dé ọmọ yẹ rẹ. ẹlẹ́dún kò sí lẹ́yìn. o ti jẹ́wọ́ ọ̀kárí ọkọ ìyàwó ọdún ọmọ ẹgbẹ́ lè lọ wọlé ìyàwó pàtí àwọn tèmi wọlé ìmọ̀ bá a ti dé bí àwọn náà ṣe dé báyìí ó ti rẹ̀ kí wọ́n bá wà fà níbí ni o ṣùgbọ́n. àwọn àjàgbé náà ìyá bẹ́ẹ̀ ni o ti múra yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ti padà lẹ́yìn rẹ̀ ó ti ń káwọn fà ó ti kí wọn. ọ̀hún ló ń lọ sẹ́yìn náà ní
تبا تقول إليه بالمودة وأنا أعلم بما بقيت إن يسكبوكم يكون لكم أعداء ويبسط إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لا تكفرون لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يحشر بينكم والله بما تعملون بصير قد كانت لكم أسوة حسنة في إبراهيم àwọn méjèèjì tí wọ́n torí ẹ̀gbọ́n kó náà torí ẹ̀gbọ́n kó rádà ìdùnnú lọ́lọ́run bí wọ́n ṣe fún wa. ìgbésí ayé tí wọ́n ti ń lò ó bọ̀ wá ó ti pẹ́ tí wọ́n ti ń lò ó bọ̀ wá. olùsọ́dúnjòkó yìí wípé wọ́n fẹ́ wọ́n máa ń mọ̀ pa oúnjẹ fáwọn èèyàn lẹ́nu ní bọ̀ọ̀nù. torí wípé wọ́n rí pé ìgbésí ayé wọn dùn ni wọ́n fẹ́ dúró ní. wọ́n fẹ́ dúró ní. ìdílé yóò sì ní ti bànújẹ́. ẹ wàá gbọ́ wá sí àgbọ̀ ọlọ́run. ìdàlá máa lọ báyìí. ìdàlá máa lọ. ilé wọn ò dàrú lánàá. ilé wọn ò dàrú lẹ́nu. lẹ́yìn ìyàwó bá wa ń ṣe fún wọn lẹ́nu ọlọ́mọdé ilé wọn dàrú. ẹ bá mi ṣàmì ẹ̀. ìbájú tó bá ní ilé wọn dàrú kó kú ṣáájú ògbó rẹ̀. ọlọ́run kó wa ṣe bẹ́ẹ̀. a máa lọ bí ọ̀rọ̀ ọlọ́run alùwàrùn. ọlọ́run ni a máa lọ àti ìdèbí ọpẹ́ wá sí a máa lọ. àwọn èèyàn kan ní pọ̀ lọ́nà tí wọ́n fẹ́ bá wọn dúpẹ́ tí wọ́n ti dé. tá a bá wá lọ dúpẹ́ ní ìṣíwájú tí wọ́n tó dé inú bí wọ́n máa bí lónìí. bàbá náà fi sílẹ̀ kọ́. ọba olúwa la ilaha illallah أعوذ بالله السميع العليم أستعيذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولاد يا الله أولاد يا منان أولاد يا ديان أولاد يا سلطان إن الحمد لله نعبده ونستعينه ونستغفره ونتوب إليه من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي وما ضل فلا هادي له وهذه وأصحابه ومن تبعهم بالهداية إلى يوم تقابل أو إلى يوم تبعث أما بعد adúgbò fún ọlọ́run alhamdulillah ọba èyí tó ní ọpẹ́ ọba tó já sí pé ló bá tẹ̀dá lẹ́rìn ó lè ti tẹ̀dá ó dúpẹ́ lọ́wọ́ òun tó bá tún wá gbé kejì náà tó tún bá tún gbé ilé bọ́mà mẹ́bẹ̀ ádámà ó tún lè ti tẹ̀dá ó tún dúpẹ́ jàmá sá ìtàlẹ́ abúdì amúyàjí kọ́nà ilé àmàlà bàtà kúrò ámì sàlánkọ́dì ẹ̀dá ọlọ́run tó ń jàmá. àwọn tàkàrà tọ́lọ́ náà ọba tí wọ́n pé fọlá kọ́bùrà ń ayé wọlá yorùbá ń wọlá mísìlá ń ayé pẹ̀lú mọ̀kàmá àyà àti ọlá ọlọ́run náà àti ilé ọlọ́run àti kí ọlọ́run àti dídí ọlọ́run àti bàbá ọlọ́run
látara ọpẹ́ fún Ọlọ́run ayé ara yìí lọ́rọ̀ Ànábì Muhammad látara tànẹ́bì àwọn òbí wa àwọn àfáà wa àwọn ọ̀gá wa tí wọ́n ti lọ àtàwọn alágbàtọ́ àwọn onísàbàbí wa ní bàbá mọ́kànlá ní sọ́lẹ̀ kan pé báwọn ẹ̀kọ́ ìdí ìmọ̀ sáàtì wá dúró. Tí a fẹ́ bá wa sọ̀rọ̀ Ọlọ́run ó ń dá àwọn bàbá ìmáàmù bàbá wa mímọ̀ wọ́n jẹ́ kó ayé wa yí pé eléyìí kọ́ ni tuntun. Èyí tẹ ọkọ ìyàwó àti ìyàwó wọ́n ti wà lọ́dọ̀ ara wọn tẹ́lẹ̀. Èyí tó dájú pé wọ́n ti bímọ àkọ́kọ́ wọ́n ti bímọ àkejì. Ṣùgbọ́n wọ́n wò ó pé dandan ní káwọn ṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì Muhammad. Ẹ̀yà yóò máa ń dáadáa. Wọ́n lé tọ́ tá a fẹ́ bá wọn fi sọ̀rọ̀ ní pé kátọ́yàwó kátọ́jú ìyàwó yẹn ti wọ́n bẹ̀ tẹ́lẹ̀. Èyí ṣe dá ìṣẹ̀lẹ̀ àṣọ fún. Bí wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ lé lórí, òun náà ní ìbáraẹ̀lá, òun náà ní ẹ̀sìn Ọlọ́run. Orí wípé ọ̀pọ̀lọpọ̀ wa lọ́dọ̀ tòní lọ́pọ̀ ìyàwó bẹ kíyàwó bẹ lẹ́yìn tó já sí wípé a kà máa bímọ torí pé gbogbo wa náà àdéhùn ká bọ́lọ̀ wa ṣe wípé ìyá àkàlẹ́ àbúrú wọ ìyá àkàlẹ́ sẹ́yìn. Yẹ́n wípé gbogbo wa náà ọ̀pọ̀ ìyàwó àbáwọ̀dì ọ̀sán ẹ̀dìdélẹ̀ lẹ́kíyàwó tó kó. Yẹ́n wípé ẹ̀sìn ọ̀rọ̀ máa lọ́wọ́ wa. Torí báyìí máa yẹ èèyàn nínú ẹgbẹ́ wa tó ní ọ̀gá ṣe eré ìfọwọ́ ọ̀gá òfin ṣe. Ọlọ́run tí wọ́n dá yín lò, ọlọ́run tí kọ́ ya ayọ̀ fún yín. Nínú àwọn nǹkan tó lọ sáà lóbìnrin agbọ́dọ̀ wò, ó tún dá ọ̀fẹ́ ìyàwó nínú ẹ̀mí wà. Àbí ẹ̀fẹ́ ni bàbá fẹ́ yàwó, ọlọ́run tí kọ́ fún yín. Bàbá fẹ́ yàwó, agbọ́dọ̀ ní àtijọ́ àti mu ìyàwó, ọlọ́run tí ṣe fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀, òun náà ní wípé agbára kéèyàn fi bọ́ ìyàwó jàmá kéèyàn fi bọ́ ìyàwó lẹ́nu títí bọ́ ìsàlẹ̀ ọlọ́run ti ṣe léyìí fún yín bí wọ́n kù tó ti kẹ́rin òun náà ní pé ìmọ̀ àrẹ́tì ọlọ́run ní gbogbo ìgbàgbọ́ náà ẹjọ́ tó fẹ́ láwùrọ̀ ọlọ́run wa sọ fún anú ayé àlùkò hàn wọ́n bẹ bí iṣẹ́ tẹ́lẹ̀ kẹ́ ẹ dún nímọ̀ bẹ́ẹ̀ bá bí iṣẹ́ kẹ́ ẹ múra láti máa ṣe òun kó wọ́n bá jẹ́ ìbálẹ̀ tó fún wa kó bá dúró ìgbìlà ìdílé báyọ̀ sì láàrin mọ́lẹ̀ ọlọ́run ni wàá dúró ńlá wàlá تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين ولجار ذي القربى ولجار الجنوب والصائب بالجنب وما ملكت أيمانكم وابنوا السبيل إن الله لا يريد مكانا مختالا فقول صدق الله العظيم. الله أكبر. صلى الله عليه وسلم. Ọlọ́run nínú ẹni náà ó máa rí tí ìyẹ̀yẹ Ọlọ́run nínú sàárè ó máa rí tí ìyẹ̀yẹ Ọlọ́run bó bá ń dẹ́kun láyé kò ní dẹ́kun nínú sàárè o. Bó bá ń dẹ́kun nínú sàárè wọ́n jẹ́ ọmọ ìyá ìkìyà torí náà wọ́n nu mọ́ ìyá àdìgbò yóò bá ìkìyà mà àṣọ láti yẹ ẹ̀gbọ́n gbogbo tí ó bá rọ̀ wò láyé ìlú ni bó bá wọ bó bá pẹ́ pé ó bá wọlé náà àti àrùn náà ló ti ṣubú yàrá. Fún Ọlọ́run ó gbọ́dọ̀ sí ọgbọ́n ọ̀nà mẹ́ta. Kila àkọ́kọ́ alahawal asukuru bí alikali jisimu awo bi jisimu ni nza kadugbe pẹ̀lú oríkèérí ẹ̀dàkùn bẹ́sẹ̀lẹ́yìn ẹ̀dàkùn tó rà ní Muhammad ọ̀rọ̀ ọlọ́run náà ń sọ lọ́wọ́ adábìnrin kadugbe pẹ̀lú oríkèérí kí ara wa kí la fi ń dúpẹ́ pẹ̀lú oríkèérí kí ara wa òun náà ní bí ọba ti pèrú ká kúrò nínú ilé kánà kí ló fọlọ́ gẹ́gẹ́ bọ́lá ọba yìí sọ torí pé èrú obìnrin nínú ilé ìwé la ti gba fanya ara babalabẹ yá gbé ìta rẹ mọtẹlẹsíà mo kí nínú ilé ta ló fẹ́ jẹ́ ní ilẹ̀ yàrá òde òde lájẹ́ ilẹ̀ nù sáré àbíjọ́ gbé dàrí kìyàwó ma. ọlọ́run ní ọ̀rẹ́ àyàn nínú ọkùnrin nínú mọ̀ṣáláṣí kìí ṣe ọ̀rẹ́ àyàn ní fóbìnrin ṣùgbọ́n nǹkan tó fa àràǹdì ọ̀dọ́ wa ń bí ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ mùsùlùmí wa nígbà tí bàbá wa Gàwásì ti ń bẹ láyé ti ń bẹ lára nìta sí rí kámá nígbà tí ń bẹ láyé nínú rédíò
láti kò tó ti mẹ́ta wọ́n pe màmá yẹn wọ́n ní màmá dẹ́kun tí orúkọ yín orúkọ yín náà lẹ́tà fáàtì mẹ́ta kìíní kan. Ilé ìní bẹ̀rẹ̀ máa lọ ọlọ́lẹ́sẹ̀ láti lò ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta lọ fún bẹ́ẹ̀ ni. Wọ́n ní ìjẹ́ ẹ̀lì pé tó bá fún ilé ìyàgbẹ́ ẹ̀lì pé oníkàlù ògbóná aláàjì oníkẹ́ ẹ̀fílẹ̀ wá bí onímọ̀ ká lọ mẹ́ta ni mẹ́ta wù ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní kí màmá ó pé jọ́sì ní àtẹnẹ́ lásán màmá bá gbé ní àtẹnẹ́ ó bá gbé jáde. Màmá ẹni pé àwọn mùsùlùmí wa àbátìsẹ̀sì wa yẹn náà ló fà á tó ń jáde bá bí sábúrò náà ṣe wa bẹ́ẹ̀ pọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lónìí wọ́n ti lọ ọmọ chọ́ọ̀tì. Kí ló wà nínú Kùránì? Kí ló wà nínú Bíbélì tí ò sí nínú Kùránì? Jàmá kò sí wàlẹ́yìn kò sí o. Ṣùgbọ́n dáadáa ìgbìyànjú wa àbá ìkẹ́ni bìgínì náà bìgínì kúlù mọ́jèdì fàárì jáde bìláàdì bìmúdù. Bá a bá ti gbìyànjú àwọn náà kò ní practice make perfect. Nígbà tó bá ti ń gbìyànjú ọba tiẹ̀ mọ́ béèrè àdébìnrin kún àlìmá àwùmọ̀tà àlìmá àwùsá ìyá fọláṣàkúta àyínà fọtùlì. Ẹ̀ẹ́dá gbọ́dọ̀ tóbi jẹ̀mọ́. Àdébìnrin kó o máa bẹ lẹ́ni tí ń ṣe kíni lẹ́ni tí ń ṣe nǹkan lẹ́ni tó jẹ́ onímọ̀ ìyẹn ní tó kó máa bẹ̀rẹ̀ tí ń kírun ìmọ̀nìkangbọ́ o kó máa jẹ́ ni tí ń kírun ní gbogbo ògbà bá bá pẹ̀lú súbì kí wọ́n rí ẹ mọ̀ṣáláṣí bá pẹ̀lú súrì kí wọ́n rí ẹ ń bẹ̀ bá pẹ̀ mọ́gíbì kí wọ́n rí ẹ ń bẹ̀ bá pẹ̀ ìṣáì kí wọ́n rí ẹ ń bẹ̀ bá sì jọ jímọ̀ náà kó o kí bá nẹ́bì ṣe ní ká kí. sallallahu alaihi wasallam. ọwọ́ ní àwọn mọ̀tà àlìmà bó bá wá sílẹ̀ tó nímọ̀ yẹn tó gbé díẹ̀ lọ́nà ọba fi yẹ máa bẹ̀rẹ̀ tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀ pé ẹ dákun ìmáàmù wa tí nǹkan báyìí báwo la ṣe lè ṣe bàbá ṣe báwo la ṣe lè ṣe tó máa pa rẹ̀. Allahu akbar. àṣìlẹ̀ ṣe Islam lẹ́yìn tó dájú pé àwọn ọmọ kéékèèké kìrìsìtẹ́nì kò sí nǹkan tẹ́ ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ nípa ẹ̀sìn wọn tí wọ́n nígbà yín lò lọ́fà yẹn ní pé òròjú ló fà á torí pé bàbá wo wákàtí tá a fi ń kírun kò tó èyí táwọn oníṣọ́ọ̀ṣì lò ní ṣọ́ọ̀ṣì náà máa. inú súrì ìṣẹ́jú mélòó náà lò tó wá jẹ́ 17 raka yẹn ẹjẹ́ àgbà 17 raka yẹn papọ̀ táwọn iye ìṣẹ́jú dà ń lò ń bẹ̀ a sì ní 24 hours make one day. ìyẹn ní pé àwọn adá àmọ́ orí Ọlọ́run tọ́lọ̀ wọn bá ṣe fún wa. àfáàyèwà àdébíwá sọ wá pé àwọn mọ̀tà ọ̀sá ìlà báwa wá jẹ́ òní etí kírun táà jẹ́ni tí ń bè nípa ìrun ká máa bẹ̀rẹ̀ tí ká jẹ́ àbájẹ́ tí ń kẹ́kọ̀ọ́ ìrun ká máa bẹ̀rẹ̀ tí ń béèrè bí nǹkan kan bẹ̀ ò bá yé wa ká béèrè torí pé kò kéwù kò béèrè aláìmọ̀kan ni àdébí sí gbogbo aláìmọ̀kan abẹ́ ẹ̀ná ìsàlẹ̀ ẹ̀ná bí àtúfáàdì nínà mẹ́rin láti ìjókòó wọ̀ sí ọlọ́pàá àjùmù nìyíṣẹ́ òun náà ní ká dúpẹ́ pẹ̀lú ẹni pé olúwa ó ṣe àwọn ọ̀pọ̀ ṣe èyí tó kù náà ní bàbá olúwa ó ṣe àwọn ọ̀pọ̀ ṣe èyí tó kù náà ní bàbá ọmọ ìwà àbúrúlá olúwa ọkọ rẹ̀ ó ní àbọ̀ àbúrọ̀sá olódòwò rẹ̀ ó pẹ̀lú ìjọsìn fọlọ́run wọ́n láti ṣíríkù bí ṣèyà olúwa gbọ́dọ̀ bá nǹkan kan mí pẹ̀lú èmi Ọlọ́run máwù lèmi Ọlọ́run máwù kùtà lèmi Ọlọ́run máwù kankan pọ̀ lèmi Ọlọ́run àti mi Ọlọ́run bá tẹ̀bálẹ́yà ìyọ́ tó orí jẹ gbàgbé mi Ọlọ́run ìyọ́ tó orí mu gbàgbé mi Ọlọ́run bá ìyọ́ tó kù díẹ̀ gbàgbé mi Ọlọ́run bá ìyọ́ tó fi kọ́ gbàgbé mi Ọlọ́run bá ìyọ́ tó bá lọ sọ́jà tó tẹ̀lé tí ó tọ́ọ̀tì má lò bẹ́ẹ̀ nìkan ló ṣiṣẹ́ o gbàgbé mi Ọlọ́run bá ni mo mú wá tó ní kó gbàdúrà dúró lórí ọjà tó dèrè lẹ́gbẹ̀dẹ̀ yẹn àwọn kan náà ṣọ́ọ̀tì dáhùn náà màlúù lọ́wọ́. ìyàwó ló ń bẹ̀ yí pé bàbá tó bí ìwọ náà bàbá òun ni torí pé ẹbí yìí ti lọ papọ̀ wọ́n lè wá bẹ̀rẹ̀ wọ́n bí ìsìnkú lè ó ní gbogbo àwọn ẹbí ìyá ìyàwó rẹ̀ àbí àwọn ẹbí bàbá ìyàwó rẹ̀ kàìkà àwọn ẹbí rẹ̀ ni wọ́n wò pé tí bàbá ìyàwó mi lè ìyá ìyàwó mi lè kò sí ìgbàgbọ́ ìgbàgbọ́ pẹ̀lú ẹbí wọn á má ṣe bẹ́ẹ̀ o torí bá àgbẹ̀gbà àwọn òṣèlú rẹ̀. láàjọ́dá náà ní ká wò látó fẹ́yàwó ó ní bàtà bọ́ ní tùkárì màríà bí àǹsáàlì bí àgbà àǹsáàlì káfẹ́ ìyàwó pẹ̀lú kàmẹ́ ni àwọn ọmọ kò tí wò yẹn yẹn ní pé kíyàwó bí túkù ọwọ́ ìyàwó náà tí àwọn ló dáa kó báyìí ní bàbá ọmọ yà ọlọ́run ti kọ́ yìí yẹn náà kó má ti pé òun ìgbà tó ń jẹ wọ́n yẹn yóò padà rán àwọn náà ìdágbọ́n náà tó ti rán wọn tàbí ìwàlúyà táàmà ó ní àwọn ọmọ òrukàn tó bá wà nítòsí àrántí rẹ tó mọ̀ ẹ́ káwọn eléyà wọn ní àwọn òní bàbá ìmọ̀lẹ̀ àná rẹ ìmọ̀lẹ̀ tí tọ́jú wọn àbílẹ̀ àdúgbò. wọ́n ní masáàkì wọ́n ní gbogbo àwọn atẹ́wọ́gbọ́rẹ́ àwọn kan wà àwọn bá bí yàrá lọ́wọ́ máa ń rí o àwọn kan wà wọ́n ṣe bá bí yàrá ìjẹ̀kú ni wọ́n ṣùgbọ́n ẹ̀jẹ̀ máa ń pè wọ́n rí jẹ
wọn àrí mo ojú sì ń tì wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́nà èmi tó ní àlẹ́ àyáwó ní sùkùn ìbáàdà ojú tì wọ́n wọn nílé béèrè àbọ̀bìnrin sáì nínú àwọn tẹ́ ẹjọ́ ń tajà ẹ̀gbọ́n nínú àwọn tẹ́ ẹjọ́ ń tajà tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ọjà tẹ́ ẹ̀mọ́ ẹgbẹ́ ẹjọ́ ń ta ẹrẹ yẹn àwọn kan wà láti gbà tí wọ́n ti débẹ̀ tí wọ́n tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n dèmi eléyìí wọn àdáwọ̀ ìdàgbọ̀ kó jọ pé owó táwọn kó jọ nílé wọ́n sì ní lọ́wọ́ ọmọ yìí tó wà ní béèrè ojú tí wọ́n ní béèrè jẹ́ kó béèrè dá ọmọ inú wa dá akọ́ṣẹ́ lórí báyìí wọ́n náà nínú ètò orí yẹn mú jáde lọ́wọ́ rẹ̀. báyìí tí ká béèrè. báyìí tí ká béèrè o mọ́tò báyìí tí ká béèrè àdúrà fún ayúbú àṣàlù àbàlà ètò ọ̀pá fún wa ẹ̀wọ̀n ló ṣe fọ́ o torí pé bó ṣe ní àwọn kan náà wà tẹ̀ ẹ̀jọ̀ bẹ̀rẹ̀ táwọn ti jáde sáyẹn kìí àwọn ọmọ. yẹn ọmọ ni wọ́n kà pé àgbẹ̀yẹ ẹgbẹ́ ẹ̀jọ̀ bá bọ̀ lọ́jọ́ tó ti pẹ́. lọ́jọ́ tó ti pẹ́. àgbẹ̀yẹ ẹ̀dá ẹ̀jọ̀ bá bọ̀ lọ́jọ́ tó ti pẹ́. lọ́jọ́ tó ti pẹ́. àwọn kan fi lé ilẹ̀ wọ́n wọ́n gbó. wọ́n bá yé ilẹ̀ wọ́n wọ́n rú. àbọ̀pẹ́ ò bá yẹ wọ́n ọ̀pẹ́ yẹ wọ́n. ọ̀pẹ́ ò bá yẹ wọ́n. ọ̀pẹ́ ò bá yẹ wọ́n. ọ̀pẹ́ yẹ ètò wa jẹ́ tìyàwó ní pé ètò àkànṣọ́ fún ìyàwó ní pé gbogbo èyí tó ń ṣe tẹ́lẹ̀ òun náà ló tó túnra sí o bó bá ṣe ń pọ̀ kọ́ lé tẹ́lẹ̀ lẹ́kì àkọlé rẹ̀ jẹ́ ó lékún àmọ́ kò tọ́jú ọkọ̀ lórí bò bá tọ́jú ẹ̀ kò ní ṣe é báyìí kó ní òbá wa tọ́jú wọn náà kò ní ṣe é rí ètò àkànṣọ́ máa fẹ́ pé ìyẹn bí ọkọ tiẹ̀ náà ẹbí rẹ̀ ni o láti sí lọ gbogbo àwọn tí gbé èèyàn ọkọ àbí ẹ̀ tí gbé ẹ̀ tiẹ̀ náà má fojú kéré ìgbà má gbéraga gbéraga tó lò látàná ọmọ ìmáàmù wọn lọ́ra mímọ́ wọ́n yìí débẹ̀ wọ́n ní ọmọ ìkọlá látàlẹ́ mi ẹ̀ka wo lọ bá nu mọ́tò bó bá gbéra lórí tẹ́lẹ̀ nígbà tó bá gbéra ẹ̀ kò jọ níyà ọlọ́run tó kọ́ ní gbéraga òdàdà ọlọ́run máa fọ ẹ̀kọ́ ẹ̀dá ìṣẹ̀lẹ̀ náà má ti láti mọ̀ mọ́tò má gbé ọlọ́run dákùn máa pọ̀ ọkọ̀ fún ìyàwó. ọlọ́run dákùn máa pọ̀ ọkọ̀ fún ìyàwó. dákùn máa bá ìyàwó fọ́kọ̀. dákùn máa bá ìyàwó fọ́kọ̀. Àwọn àgbà ìmáàmù tó ọlọ́jà yìí kẹ́ ọlọ́jà àti ìlú tó máa fà fáàní ọ̀rẹ́ mi lọ́fẹ̀yà ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá bá jọ gọ́mẹ̀ntì mo ṣàgbé rẹ̀ ló ń ṣe ọlọ́mọdé ó bàjẹ́ àwọn ìmáàmù tuntun ìmáàmù jẹ̀díìlì àbúrò tuntun ọlọ́mọdé ìdarí akẹ́wò pẹ̀lú kọ̀ọ̀kan ní assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. kọ́lé ìdòdó fún ọ. Gbogbo tí ń jẹ́ ìdòdó ayé rẹ̀ ọlọ́run ní sọ́dún ìbànújẹ́. Ọ̀làlá ìlànà ìlọ́lá. Ẹ dákun ìwé tó bá mọ̀ rí nídùú ìdúrà mi nà ká ìfáfẹ́ lásán ìka yìí. Ìwé ń bá mọ ìṣiré rí àpòrò sáìkìlá ìṣiré. Bámi náà ìka yìí bá mi nà sí. Ọ̀gá lọ́gà bá fẹ́ jáde nínú ilé. Gbólóhùn kan ṣoṣo tí ọ̀gá máa ń wí kó tó jáde láwùjọ fún un. Kọ́lọ̀ ń wá wọlé abẹ́ ní gbogbo ibi tó o bá ti ń dé àná mú ní tọ̀gá ní kọ́lọ̀ ń fọ̀rọ̀ rẹ ṣe. Gbogbo tó o bá ti ń nawọ́ rẹ sí kó máa tu ọ lọ́wọ́. Tùtì bìlà tọ́lá bí. Tùkì ní bìlà sàbàbí. Bàbá òdà tùkù bí ní àjà ìgbàgbé. Tẹ̀dọ̀ máa bá òdà. Nínú ilé àmì ọlọ́run má jẹ́ ìdààmú kí n tó lówó. Mo sọ fún Abdulrasaq Aláṣírí ọlọ́run má jẹ́ ìdààmú kó tó lówó. Tẹ́wọ́ rẹ méjèèjì máa ń kìyàn sílẹ̀ àdúgbò Musagbó. Kọ́lọ́run má jẹ́ ìdààmú kó tó lọ́lá. Mo ní kọ́lọ́run má jẹ́ ìdààmú kó tó gbáyé. Ṣìlè kọ́lọ́run má jẹ́ lọ. Dàkú máa fẹ́ rí rẹ̀ fẹ́ta lẹ́nu. Àwọn bàbá rẹ̀ tí wọ́n mọ̀ ọ́ rí tí wọ́n fẹ́ sanwó àdúrà rẹ̀ yẹn. Pé kọ́lọ́run má fẹ́ rí rẹ̀ fẹ́ta lẹ́nu. Dàkú máa fẹ́ rí rẹ̀ fẹ́ta lẹ́nu. Fẹ́ta lẹ́nu. Dàkú máa fẹ́ rí rẹ̀ fẹ́ta lẹ́nu. Ọlọ́run bá mi ṣe tó
ìgbésí ayé rẹ̀ kò ṣe bẹ́ẹ̀. Bàbá náà bẹ̀rẹ̀ bàbá lọ́mọ. 10,000. Ẹ mọ sí lórí ẹ má lọ ẹ ti sábà gbà bàbá ẹ̀yin náà mọ̀ ní nínú bọ́yìn tàbí ti ṣe nìyẹn. Ẹ má lọ Máyégún general. Ọgbẹ́ ìyẹn ó mọ̀ rí. Àwọn èèyàn rẹ ti jáwọ́ kàjá lé yìí. Ọ̀rẹ́ mi bá ní ẹ̀yin náà mọ̀ rí. Ẹ má ì tí wà lọ ẹ wá dúró ẹ má tí ì lọ. Jẹ́ ní lórí rẹ̀ 50,000 mo fẹ́ gbà bọ́dá mi. Ẹ bá mi ka wọ́n yẹn jọ ẹ bá mi ka àwọn ẹ bá mi ka ẹ jẹ́ mo ní rẹ̀ 50,000 mo fẹ́ gbà lórí iṣẹ́ owó ọpẹ́. Ọ̀làjẹ́ náà wọ́n ti mo rí yìí. Ọlọ́run jẹ́ kọ́kọ́ mi máa ń lé yìí. Gbogbo pàtẹ́ ẹ bá pè ọlọ́run mi ní sàpọ́ǹtì. Ẹ dìde lórí ilé àǹtí ní owó yìí. Àǹtí ní bá fi. Láti òdìdí àjà lẹ́ti wá. Lórí kó dá sí yìí ni bó ti wà yìí representative yá ayé àti bàbá yìí ni gbogbo lájà bẹ́ẹ̀ ni. Àwọn olóyún sì máa ń kọ́ gbogbo oṣù aláwọ̀ ojú mi jẹ́. Ṣé òun á bójú yá àti bàbá rẹ̀ jẹ́ náà? Bó ti tó bó ti rí bó ti jẹ́ nílé ó fi hàn lọ́hùn ẹ wá dìde wá bá wá síbí. Gbogbo bàtẹ́ yìí náà bá ní ìjọ ọlọ́run ní fi yé lẹ́nu àbá. Àmọ́ lóore o. Àmọ́ lóore o. Gbogbo tó fi wá ń jẹ́ èèyàn níwájú yín ọlọ́run ní gbà lára ẹ̀. Lábíbí àdúgbò Muhammad ẹ ti fi èèyàn hàn ẹ ti fi ìjọ ọmọlúwàbí hàn ẹ ti fi ìjẹ́ mi hàn. Gbogbo tí ń jẹ́ dáadáa tó wà. Bàbá ẹ má sanwó àdúrà wọn ẹ filẹ̀ ẹ tún san. Gbogbo tí ń jẹ́ ọmọlúwàbí lára yín ayé ò ní gbà kú o. Wọ́n wá tara yín jáde lọ́mọ olú ọmọ tá a fi tọrọ ọmọ lọ́wọ́ ṣe. Wọ́n dàda ìyá ìlọ́lá. Ó wà dùn àwọn. Mílíọ̀nù ìjọ wà láàrin ẹ̀. Ìyàwó rẹ̀ lè sọ fún òun fẹ́ kó ìfọ́lé fóun. Ó lè sọ fún òun fẹ́ kó ra mọ́tò fóun. Ó lè sọ fún òun fẹ́ gba owó lọ́wọ́ rẹ̀. Tó bá tu ìyàwó rẹ̀ lórí ètò máa ń gbọ́ kó tu ọ̀rẹ́ sí i tó bá mọ̀ kó ra gbára ní kókó lọ́wọ́ rẹ̀. Àwọn ẹlẹ́gẹ̀ẹ́ jíìsì ló bẹ̀rẹ̀ sí báyìí kọ́ fi kẹ́kọ̀ọ́ ni. Àwọn ẹlòmíì wọ́n dé prógámù èmi. Wọ́n sọ pé ẹ̀ẹ́dínlọ́pù ẹ̀ẹ́dáwọ́rìyé ẹ̀ẹ́dínlọ́wọ́ ta ọmọ mi. Èmi náà ní tọ́ ọmọ mi. Òkan ẹlẹ́gà ìdòkó kòkan ẹlẹ́gà ìdúró. Dáwọ́rì àárín ọkọ àti ìyàwó ló wà kí wọ́n jọ sọ àbí kíkí láàrin ara wọn kí wọ́n sì gbà kọ́ fẹ́ gbà. Ọkọ rẹ̀ ó mú dáwọ́rì yẹn fún ẹ. Wàá tù àbí kò wọ́n tó bá ti wà ń bẹ̀ tó bá tẹ́ Ọlọ́run kọ́lọ́wọ́ fún àlùbáríkà sí. Bí o bá tẹ́ Ọlọ́run ó sọ fún ọkọ rẹ̀ pé kò tó. Mo mọ̀ pé òòṣù lójú kòkòrò tó bá ń bẹ̀ ló gbà. Ọlọ́wọ́ fún àlùbáríkà sí ẹ̀kọ́ nìyẹn. Bàbá ọmọ ìlú àwọn ọdún afẹ́gbó pẹ̀lú oúnjẹ ìlú. Aláǹdílá náà ni kí ẹ sọ. Ọ̀yá ẹ̀dúgbẹ́ fọlọ́run. Ẹ̀dúgbẹ́ lọ́dọ̀ ọ̀sọ́kọ̀ alhamdulillah. Ẹ wí lẹ́ẹ̀kan sí i. Ẹ fún mi ní 5,000 ọ̀pẹ. Bí o bá tó bẹ̀ kẹ́ sọ fún mi o. Ìtọ́lọ́run ṣe fún mi lórí ìtàfáyà yìí. Bí o bá tó 5,000 kẹ́ sọ fún mi. Ṣùgbọ́n tó bá ju 5,000 lọ. Ń bá ó ju bẹ́ẹ̀ lọ. Owó táyà owó táyà 15,000 lẹ́mẹ̀ta. Èlé lẹ́ta. 2,000. 15,000 ló gbà lọ́wọ́ táyà tó sọ̀rọ̀ wọ́n. 15,000 ló lè gbà. Ẹ̀mí ní ká ẹ̀kú fún táwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ ni. Lánàá lẹ ṣe ẹ̀kọ́ lọ sílẹ̀. Ẹ̀kọ́ náà táwọn ọ̀rẹ́ rẹ̀ òjò lẹ́kọ̀ọ́ bèrè owó ọkọ̀ lọ́wọ́ yín. Èlò ní abẹ́ 5,000 lọ́wọ́. Wọ́n wọ ẹ̀gbọ́n ní ìlọ. Èmi ti sọ fún Ọlọ́run jẹ́ ọjọ́ ìdíje wa yóò dẹ̀ sí ìdíje. Ilé ní fi dúpẹ́ fọlọ́run. بنعمة ربي لا بما كسبت يدي ولا بتراسي إنني متشاكر ولا بتراسي إنني متشاكر شكرنا لربنا
sílé kò ní báyìí nígbà tó lọ́dọ̀ sílé kò tó báyìí kí n gbowó ọpẹ́ lọ́wọ́ rẹ̀. sílé kò mọ̀ ọ̀pọ̀ ọdún lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ sílé nínú ìlú. bàbá mi ò fẹ́ fún yín iṣẹ́ ìṣẹ́ náà kò tó ní lọ́wọ́ ọ̀pọ̀ ìjà sọ̀rọ̀ àti kò náà fún ìyàwó rẹ̀. ẹ bá mi pe àlíyà ẹ bá mi pe àzímà wá kí wọ́n máa bọ̀ wá. àlíyà àti àzímà ẹ máa bọ̀ wá ẹ̀yàn ọlọ́run jẹ́ láti bàríkà. àdúgbò fọlùwà. where is àzímà? where is your sister? where is your sister? Ọlọ́run ti dá yín lọ́lá. Ó ti dá yín lóore. Ó ti dá yín lóore. Ó ti ṣe òdòdó sọ́dọ̀ yín. Lẹ́yìn èyí tẹ́ ń ṣe yìí, má forí náà lọ́wọ́ yìí. Má fọlá náà lọ́wọ́ yìí. Má gba yìí náà lọ́wọ́ yìí. Àwọn èso Ọlọ́run ti bùn yìí. Ọlọ́run má gbà wọ́n lọ́wọ́ yìí. Ọlọ́run wá kẹ́kẹ́ rẹ̀ tí wá bí èmi ìsìn. Bí èmi ìsìn ní ọba wa ṣe bẹ́ẹ̀. Wá jọ́ kò ní mẹ́jọ. Ọlọ́run má dà ṣe lọ́rùn. Àìsàn kẹwàá fi sọ ọlọ́run pé dà sọ́dọ̀ yín. La hawla wala quwwata illa billah. Ẹ ṣeun ọlọ́jẹ́ kí a rí yín pẹ́. ẹlẹ́gbẹ̀gbẹ̀ fún ara yín. àwọn máa ń ṣe ẹgbẹ́ àti wọn fẹ́ẹ́ gbà wọn láì tẹ̀lé ìkútẹ́ mi lọ́rùn tó ṣe rí. gbàgbà bẹ́ẹ̀ náà ni. wọ́n àgbẹ̀ ní ọjọ́ àwọn àfà. bàbá ìyàwó wọ́n àgbẹ̀. Bàbá ọkọ, ìyá ọkọ, àwọn sẹ́ni ẹ̀yìn ẹ̀ máa bọ̀ wá. Ọkọ àti ìyàwó ẹ̀. Ọkọ àti ìyàwó ẹ̀yìn ẹ̀ máa bọ̀ wá. Àwọn sẹ́ni kìfáyà àti kìfáyà ẹ̀yìn ẹ̀ máa bọ̀ wá. Ibi tá a lọ dandandandan náà. Ìlàjì yìí bàbá àbúrò ẹ̀wọ̀n lọ́wọ́ yìí. Ọlọ́run tó bá ìbọn tó bàjẹ́ o. Ọlọ́run tó fà bẹ́ẹ̀ kan sáré ní wa hànà. Àti àdíjà tó kúmúra ìta kí n ṣeré nìyí. Kódà lọ pàápàá wàlímà là ń ṣe. Wàlímà là ń ṣe. Gbogbo ẹ̀ náà fẹ́ kàn ti sọ́ra wọn láti ọdún márùn-ún mẹ́fà. Wàlímà ìkórè kóni náà làwọn akólé. Ọlọ́mọdé tó bàjẹ́ o. Kìfáyà òdìbò ní àyè. Ọkọ ẹ̀ náà máa bọ̀ láti ọ̀dọ̀ àbí ká mú ìlú kó máa mú kìfáyà lọ. Kàmá ti ṣe bẹ́ẹ̀. Ọlọ́ sí wa ọ̀dọ́ ọ̀rẹ́ ìgbàlódé láyọ̀ ọ̀rẹ́ ìgbàlódé láyọ̀. Kàfẹ́ bọ̀ kápọ̀ máa yẹ rí. Ọ̀la. Yàwá ìyá ìyàwó
ẹ̀yin dà ẹ̀dá kòtò ọlọ́run ọkọ ìyàwó pẹ́sẹ̀ ìjọba. àwọn ta ló wá gbé ìyàwó ṣẹ̀sán ẹbí bàbá sẹ́ni àná náà wá gbé ìyàwó ẹ̀sìn ọ̀dà tí ó tọkàntọkàn tó wọ́n ní àwọn yànda ẹ̀sìn ṣàkóso tọkàntọkàn sí i. pépé àárín ẹbí sẹ́ni àti tẹ̀yìn náà aláìdé àti mọ̀ wípé ẹ̀yin gangan náà ní òun ẹ̀yin Kìfáyà àtàkùrọ̀sá kódà kí bàbá gbọ́ pápá tó mà tí ń jẹ́ bàbá ìyàwó ọdún méjì mẹ́ta àwọn náà lọ́wọ́ sẹ́ pé ẹ̀rọ bálágbẹ́jẹ́ báyìí àṣà láàrin náà kò lè gbàròkì lọ́wọ́ ẹ̀ ọwọ́ kan náà ló yàn dá. ọmọ wa Kìfáyà òun náà ló dúró yìí talẹ̀ bí fún. Kìfáyà òun lọ ilé ọpẹ ìlú ní ẹ̀kọ́ wa yóò dá fún bàbá. ẹ̀yin rajú ẹ bá rajú mọ́ o. bàbá yà ti ní tiẹ̀ o. ó ti ní tiẹ̀ o. bàbá Kìfáyà ẹ tún gbàlejò láti ìjẹta. níta ń ṣeré nìyí torí Kìfáyà ni ṣé kó máa lọ ọlọ́yìnbá ẹ ṣàdúrà sí alhamdulillah. ẹ bá wa fi lé bàbá lọ́wọ́ bàbá wa sẹ́ni lórí ìjókòó náà láti lé bàbá lọ́wọ́. wọ́n náà wọ́n yàn dá tinútinú tọkàntọkà tẹ̀mítẹ̀mí. bàbá wa Abdulrasaq bàbá wa gbà. Kìfáyà bójú sí àyín. bàbá ẹ bá wa fi lé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n yà wọ́n yí. yàwá bá ló ṣe rí ẹgbàá tẹ̀mítẹ̀mí tọkàntọkàn pẹ̀lú àdúrà ẹ bá fi lé oní ìkan lọ́wọ́. ẹ̀yin náà ní oníṣẹ́ ọ̀sán Abdulrasaq lóníṣẹ́ òru ọlọ́run yóò rẹ̀ sábà rẹ̀ ò ní jò pẹ̀lú àṣẹ ọlọ́run wọ́n la haúlà. wọ́n la kò wọ́ta àwọn tó ẹ̀ náà sábà jọ ti rẹjú lọ́hùn pé àbá yìí mọ̀ nǹkan o. Kàwáyà àbẹ̀ kàwútúrà mo sì fẹ́ gba 20,000 naira. lágbélé méjèèjì. àbá mi máa fẹ́ yà. wọ́n fẹ́ yà. wọ́n yà fẹ́ gba 20,000 naira. mo sì fẹ́ gba 20,000 naira. gbogbo wọn pátá. lápapọ̀ láàdẹ̀ rárá wọ̀ láàdẹ̀ rárá. ẹ má dájà wọn láàmú. wọ́n ní bẹ́ẹ̀ ló kọ́ ẹlẹ́nu ní kókó kẹta ìyẹn bá wọlé tẹ̀ka tí wọ́n fẹ́ wọ́n gbà á. ẹ̀ka wo ìyẹn bá wọlé dàbò ẹ̀ bá tó ojú bá yìí. ọkọ ìyàwó sílẹ̀ ẹ bá tẹ̀ fẹ́lẹ́ òbí tó bá sí wọn kókò díẹ̀ owó lẹ̀ nà owó ìṣèyí tó máa mú 20 nínú 20,000 naira yìí méjèèjì ẹ̀ka ìdíbáyà ìyẹn náà bá wà fún 10,000 fún ọ báyìí. àti wọn ẹ̀yà wọ́n tí wọn náà bá mọ̀ ìlú òkú ẹ̀dá máa mú ara lọ. bàbá ìyàwó ẹ̀dá máa lò nínú 20,000 naira. ọdún méjì àbí ọdún mẹ́ta yóò pè wọ́n. ìṣàlùwà ó pè bàbá ìyàwó mẹ́ta odi mẹ́rin àbọ̀ odi márùn-ún àpọ̀ 500 ní 20,000. Ìwọ́n bàbá yá yìí lè gbé wọn bọ̀ wá. Wọ́n tó bá wà lẹ́yìn ìdìbò wá. Wọ́n tó bá kiri ìdìbò wọn bọ̀ wá. Àyè ìkọ́ sí wọn lẹ́yìn ọ́. Àwọn yóò máa bọ̀ wá ọkùnrin ọkọ̀ ìyàwó rí. Báńfilẹ̀ Àyè ìkọ́ sí wọn nígbà. Báńfilẹ̀ sẹ́ báńfilẹ̀. Bàbá ọkọ̀ ìyàwó àbí 1,000. Àwọn ẹ̀dùn náà 1,000. Ó di 7,000. Ẹ ṣe máa mi. Ẹ̀ṣẹ̀ bá mi orí 7,500 orí 8,200. Oya mú àbáyá ní ìlú ọ̀pọ̀ ọmọ ilé ọ̀pọ̀
ríngì ẹ̀dà ẹ̀dẹ́kùn lórí ìtọ́lọ́run bàbá wa fẹ́ ṣe kúndùrà ṣùgbọ́n nígbà tí mo rí àwọn ọkọ̀ tó wà nínú àyè mo rí pé bẹ́ṣíìtì lélẹ́yìn bẹ́ṣíìtì tó wà nígbà yìí èyí tí ọkọ àti ìyàwó fi lọ sùn nínú ilé àbí bẹ́ṣíìtì ni. ẹ̀dẹ̀ sọ mi lórí rọ ẹ̀dọ̀ kí ló wà nínú àyè bẹ́ṣíìtì àgbélẹ̀ pé ìyàwó sọ pé prayer mat ló wà ń bẹ̀ ìmọ̀ prayer mat ló dà pé yóò máa tẹ́ sórí tébù dání tébù wọn nínú ilé àbí. mi gbọ́ sọ̀rọ̀ sókè yẹn. inú mi dùn pé máa rẹ̀ ló sọ ó fi máa kí òòrùn ń kẹ́kẹ́ níwájú ọlọ́run lónìí pé ọlọ́run rọ̀ ọlọ́run ọlọ́run fi rọ̀ ọlọ́run ọlọ́run ìlà ìlà. eléyìí nígbà yìí nìsín kẹ́tù electric kẹ́tù ló wà nígbà yìí electric kẹ́tù tó ìyàwó máa kó tí fọkọ rẹ̀ nínú ilé ẹ̀ ń bíbọ. Agékìrún ni ọ̀nà fi ń ṣe ní gbọ́. Inú mi dùn fún ara rẹ̀ ló sọ ìlú ọ̀hún sọ sí ẹlẹ́nu. Ó máa ṣàlùwàlá nílé bàbá rẹ̀ àbí. Ní gbọ́. Sọ́kọ̀ ẹ̀ tí kò mọ̀ sí sílẹ̀. Ọlọ́run ṣe é rọrùn pẹ̀lú ìgbọ́ ọlọ́run. Ó ní pé kìí ṣe káàdì káàdì tí wọ́n fi máa mú tí o, wọ́n fi máa ṣàlùwàlá. Tẹ̀síwá ń bẹ nínú àbí. Tẹ̀síwá ń bẹ lára rẹ̀ tó fi máa ṣàlùwàlá. Ọlọ́run fi àlùbáríkà tó pọ̀ sí. Ìgbọ́n ọlọ́run ti fún ọlọ́run àríyá àti àdínmọ̀ ọlọ́run nípa àwọn náà lọ́wọ́ wa. Tí wọ́n bá mi ní oṣù kòkòrò lórí ọgbẹ́ tí wọ́n bá mi ní sọmọ wọn èso omi ṣé ni o. Wọ́n ní káwọn ìbáṣe láti skul tó bá ti gbé assignment fún wọn. Wọ́n ní dictionary yìí àwọn ọmọ yóò fi máa ṣe assignment kan máa gbé. Nígbà ló wà bí báyìí. Kì í ṣe dictionary oṣù ọ̀ kí ẹ máa ṣe. Nígbà yóò wọlé lè dé omi díẹ̀ àwọn insha Allah ọlọ́run ṣe é. Olúwa tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ ọlọ́run àgbà ọ̀la ìlà ìlàlá ọba ìyàwó gbà nílò à gbà ikú ìyàwó rẹ̀ ìyá gbà ilé iná ọ̀fọ̀ gbà. Ṣẹ́yìn kúlẹ̀ yìí wọ́n yẹ gbé sísàlẹ̀ o nínú ilé òun ló máa ń gbé síbi tó ga jùlọ. Wọ́n yẹ gbé nǹkan ilé òun máa ń gbé ilé nǹkan ni. Ẹ ti gbọ́ ẹ gbọ́dọ̀ fi nǹkan sórí ẹ̀ o. Ẹ sì má fi rọrí o. Ẹlòmíì dídúrí ẹlòmíì tó bá bímọ àwọn ẹlẹ́gbẹ̀gbẹ̀ alọ́tẹ̀sí lórí ọmọ nọ́ọ̀sẹ̀sì fún ẹ̀ ṣe bẹ́ẹ̀. Àlùkùránì kíyàn Àlùkùránì yìí pẹ́pẹ́ ọ̀rọ̀ ni láwọn kàbá rẹ̀ tẹ́ bá ti nígbà pé nínú ẹ̀ kó tẹ́ ẹ bá ti ń ṣe yóò máa wà successful. Àwọn lẹ́yìn ọlọ́run máa yọrí sí dáadáa. Ọlọ́lá ìlà ìlànà ìyàwó rẹ̀ fífún. Dáwọ́ ní ìta sẹ́lẹ̀ kan náà ẹ̀ mú wá. Sádàkí oríṣiríṣi òkà ló wà agbẹ̀dọ̀lá òrùka àlùṣubú wà òrùka àlùsáyé wà òrùka àlùmọ́mùmí bẹ́ẹ̀ àlùmọ́mí sí bẹ́ẹ̀. Ó kékeré yìí fúnra ilẹ̀ máa sọ. Báyọ̀ ló kékeré nígbà ìyàwó ìlú àlọ́ ìsà. Mélòó wọ́n ṣe méjì wọ́n pọ̀ ẹ̀rọ ni àwọn náà lè báyìí ọ̀gá kí lè yìí ìgbọ́
àbáyá ọ̀gá ti lé yìí torí àwa ìwọ náà kúkú mọ̀ mi látàrí owó tèmi èmi ò ní ṣe kémi má ṣòdodo ọ̀rọ̀ fún ọ. òòka kílẹ̀ gbé máa mi òòka ìfẹ́ òòka má fẹ́yàwó lé mi kọ́ àbílẹ̀ kọ́ òòka ìfẹ́ èèyàn lè fẹ́yàwó mẹ́wàá kó fún mẹ́wàá lóòka ìmọ̀nù Islam mẹ́rin ni wọ́n sọ pé kò fẹ́ o. kàfẹ́lẹ́ òòka lábẹ́ fún ọ lẹ́yìn ọmọ báyìí kó lóòka àwa ò fún ẹ lóòka kókó rẹ ó má fẹ́yàwó lé ọ kókó rẹ ò bá ní fẹ́yàwó lé ọ ọwọ́ rẹ ló wà àbálẹ́jẹ́ ló kù ìwà rẹ ló ní jẹ́ kókó rẹ fẹ́yàwó lé bó bá ti sì náà nígbà fáìn bọ̀ ìwé ọmọ rẹ ní ìtajà ọmọ wa grand president grand your copy ìwọ́n tó bá ti mú nǹkan rẹ tó ti lẹ̀ bí ike tó bọ́ sínú ẹjọ́ lẹ pápọ̀ ṣé ti yọ àwọn àbúrọ̀sákì ìyàwó rẹ ìdúró dáadáa òyìnbó fáìnì bọ́tẹ̀ mi tó bá ti múra pàtí mọ̀ mẹ́lọ̀ pàtí kó bá ti wọlé tó kéré ta pàtí kí lè lọ́wọ́ fún ìfọ̀rọ̀ wọlé nisa òkú hàrí tó dákò ìyàwó yìí ọgbà yìí lọ́wọ́ Hello, yes. Ìrọ̀lẹ́ ẹ máa wà بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم امين صلاة من شاء صلى الله عليه وسلم. Vaya foto.